Hello everyone, welcome to Toyeen Talks. How you doing? Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. At this point, ẹ pé ọmọ yín, ẹ ṣàdúrà fún pé kò ní kú, ẹ ṣàdúrà bí amọ̀ fún, ẹ wá ní pé kó sọ nǹkan tó mọ̀ nípa ikú Promise gangan. Òun ní kọ́kọ́ lẹ bí o, òun àti Promise ní kọ́kọ́ lẹ bí o, ṣẹ̀fẹ̀ pé wọ́n mú àwọn yòókù, wọ́n drag àwọn yòókù, òun nìkan ni why nítorí pé ó ń gbé nínú ilé yẹn àbí. Now there's a reason for that. Ṣé é pé nísìn ọ̀dà yín dá ẹnì kan lẹ́ ń dá pariwo nínú mọ́tò o. Thank you so much. Ẹ̀yin nìkan lẹ́ ń dá pariwo nínú mọ́tò o, wọ́n ti dá yín dá. Ọlọ́run ní jẹ́ àríkú ọmọ kọ̀ọ̀kan mọ́. Ọmọ yóò ní ṣọ́kú mọ́ yín lójú. Let's assume pé nǹkan tó dá ló ṣẹlẹ̀. Ó ti lọ náà nìyẹn ló gbogbo àwọn tẹ́ ń pè hàn ní dá yín lóhùn o. Wọ́n ò ní dáhùn o. Ṣé wá ní gbogbo àwọn tó ń ski rẹ́kọ̀dì yẹn pátápátá tó ń sa síta yẹn? Ẹ wá lọ máa kà àwọn comment section yẹn. Ẹ bí wá bira yín léèrè pé ṣé tó ṣe mo máa bú mi lélẹ̀? Ṣé tó yẹ mo máa ṣépè fún mi lélẹ̀? Ló pé mo sọ ọmọ nù wọ́n tún ṣépè fún mi. Nítorí tó máa ń play video fún yín wọn kì í fi comment section wọ̀nyí o. Ẹ request fún comment section pé ìgbà tẹ́ ń pe abiyamọ ayé tẹ́ ń dárúkọ àwọn èèyàn ńláńlá ṣẹ̀dá àwọn èèyàn ńláńlá tẹ́ ń dárúkọ wọn yẹn wọ́n lẹ́bí lórí social media wọ́n ní ọmọ lórí social media wọ́n rí àbúrò lórí social media àwọn àbúrò wọn yẹn ọmọ wọn yẹn ló ń dá yín lóhùn o Precious níṣẹ́ àwọn mẹni tẹ́yìn ń pè yẹn àwọn ló ń gbé yín ṣépè yẹn o ẹ believe tó bá kí n ṣe ọmọ tó fẹ́ jẹun àwọn báyìí tó fi bí á jẹ́ lára àwọn tó vote wọn wọlé àwọn ló ń gbẹ̀yìn ṣe pé táwọn ẹ bá fẹ́ ẹ̀pù yìí wọ́n sọ pé ẹ̀gbọ́n ace dáàdi ẹ má dà sọ́ọ̀ tó sì tó kàn yín o ẹ má dànsẹ́ mọ́ pé ẹ̀ mọ́ pápá kínní ẹ yọ wọ́n yín kó mẹ́ pátápátá. Gbàtọ́gbà náà àpẹ́ bí wa o mo pe dáàdi mi pe mọ́ mi o mi pàǹtí mi o mo pọ̀ lọ mo dẹ̀ pọ̀ mọ́ yín Mohbad ó dẹ̀ jáde tán ó dẹ̀ ràn yọ̀ wá àṣírí mi gé fún yín yẹn. If you get problem call God, if you get business call me o mama. Hold on, guys. Ṣé ẹ bá mama? Àwọn èèyàn kọ́ ló yẹ kẹ́ máa pè ẹ pọ́ lọ́hùn. Kẹ́ pọ́ mọ́ yín Mohbad kẹ́ fi gbogbo ẹ̀ lé lọ́wọ́. Ẹ ṣe mistake gan wá pé ẹlẹ́dàá Mohbad máa fi àjẹ ọkàn ẹlẹ́dàá Mohbad inú ẹ̀ gan dùn pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ sí presently ni o ẹ believe ẹ mọ̀ ẹlẹ́dàá Mohbad gan dùn inú ó play dorí mẹ́ ó ṣe dorí mẹ́ ipò ọpẹ́ o respect ṣé tẹ́ bá bẹ́ẹ̀ believe nǹkan tí mi sọ fún yìí òkú wo lóore for 3 years nílùú tàwa yìí tí Michael Jackson bá wá láti Nàìjíríà wà láì kò lè ré jù báyìí lọ that means pé òkú yẹn ò sùn nìyẹn o òkú tí ó wà sùn ṣó máa wò kíyà máa jẹ màmẹ́ á máa wò kíyà jẹ àbúrò ẹ̀ kò ní máa wo ọwọ́ máa búrò yín àbọ̀mọ́ yín ọwọ́ àgbàmọ́lé ọwọ́ àsàmọ́lé mama ẹ pé àdúrà jọ
mo ní fojú sunkún ẹ̀ kí ló mọ̀ gangan because orí fóònù ẹ̀ ó ti ta o ò tí ta o orí fóònù ẹ̀ lọ ti rí evidence ó ti wá ṣẹlẹ̀ tẹ́lẹ̀ kò ṣẹlẹ̀ tẹ́lẹ̀ gbogbo nǹkan tó mọ̀ ó yá kámẹ́rà lélẹ̀ bẹ̀rẹ̀ sí ni máa fọ́ sí kámẹ́rà torí pé ọkọ̀ kì í jáwọ́ adé o níbi tẹ́lọ́ dé àwọn tẹ́ ń dárúkọ ẹ̀ wọ́n ní dáhùn o kò kí ṣe pé wọ́n lágbára o bọ́ ọmọ kan lè pa màmá ní màmá ipò tó dé tẹ́yìn tí ń pè wọ́n ẹ̀ṣẹ́ mọ́ kan tó ju wọ́n rí ṣákọ́ tó dépò yẹn ṣá ọmọ kan tó wà mọ́ tí mo yé jìyà tí mo yé jìṣẹ́ wàá máa sọ̀rọ̀ sí mi lọ́nà láwọn ará gbé píṣọ̀ ìgbà àti fámìlì sí ẹ̀ nítorí títí yín kò pọ̀ kò jọ́ nobody tó máa dá yín ló màmá kí fún yín ní information tẹ́ ẹ ti gbọ́ kí president ìlú yìí tó bá pè pé kọ́ release Adura àwọn ayé máa béèrè pé why kò sẹ́ńtẹ́ fẹ́ pè ní Nàìjíríà yìí torúkọ ò ti involve kò sẹ́ńtẹ́ fẹ́ pè Nàìjíríà yìí sẹ́ torúkọ ò ti involve nínú justice for Mohbad yìí ṣé wọn kò tó go through nígbà yẹn ní nǹkan tó mọ́wọ́ tó mẹsẹ̀ ẹ̀yin wá pariwo abiyamọ ayé Tinubu gómìnà Fáṣọlá gómìnà of Nigeria níbo màmá ẹ̀ máa ẹ̀kọ́ ṣe pé fún yín wọ́n lè deport yín lọ sí Kútọ́nù o àwọn tẹ́ ń pè yẹn wọ́n lè call fún deportation yín o wọ́n ní this woman is not from Nigeria you are from Kútọ́nù because if you are from Nigeria you don't be calling me this kind of thing. You don't be calling me this. Why are you calling them? Why are you calling those? Ó yẹ pé ẹ mọ̀ kó wáyé pé mo ṣe wà bó ṣe dúró sínú justice yìí gbogbo orúkọ tẹ́ pé yẹn a máa ti fàájà àti fàájà àti gbogbo lọ fàgọ́ ẹ stop ẹ má bà àwọn orúkọ lórúkọ ẹ má pè wọ́n rárá wọn ọmọ family yìí rí o wọn ọmọ family alọba family wọn ọmọ yìí rí rárá lẹ́jẹ̀ nìkan ṣoṣo tó ń fàyè gbà pé kó gbéra ẹ lajúlẹ̀ kíta àlùbọ̀ fi kó wọ̀ ni wọ́n fi pa ẹ wá ní nǹkan tó ṣe fún promise wọ́n wá pátọ́ ẹ wá jáde tán kẹ́ tún dúró fún kẹ́ gbàjà kẹ́ gbèjẹ́ ẹ ọ̀bẹ pé àwọn náà kí wo social media wọ́n protest títí ìgbà tó yá ẹ wò wọ́n ní ẹni tí tó bá máa ṣẹlẹ̀ ẹ tí gbọ́ àbí ẹ tí gbọ́ kí n sọ fún yín àbí wọ́n ti declare pé anything tó bá máa ṣẹlẹ̀ lórí justice for Mohbad kò ṣẹlẹ̀ arrest anybody arrestable kí justice yìí kúrò nílẹ̀ because àwọn youth tó ń fight for justice we need them to do better things for themselves. Ọmọ bẹ̀rẹ̀ sí make arrest nísìnyí o arrest máa bẹ̀rẹ̀ sí jáde tó bá ti arrest àwọn ilé tí ó sẹ́ anybody tó jáde fún wọn wọ́n á bẹ̀rẹ̀ sí ni máa kọ́ ẹ̀yìn òkú kó wà ní kútù ẹnjí wọ́n á declare wanted ó nílé wá sí Nàìjíríà mọ̀ ó tútù borúkọ family ẹ̀ jẹ́ dáàdì ẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní pè ẹ́ pé wá dá wọn lóhùn mọ́mí ẹ̀ máa pè ẹ́ pé ó níyà wèrè máa ṣépè fún ẹ o máa gé ẹ̀gùn fún ẹ o wá dá wọn lóhùn wá sọ̀kan tó mọ̀ lórí justice yìí believe ẹ lọ bí àwọn tuntun sọ mí ẹ lọ kọ sílẹ̀ kó jẹ́ mi náà kọ́ kó jẹ́ láti mi ní president máa ní ẹ̀sà ẹ pa fóònù yìí náà ẹni kọ́ tó bá wá láti ẹ má dá sí o màá kọ́ yìí níbà ẹ má dá sí rárá ẹ ṣe mistake màmá ẹ pé ṣe yí Tinubu ẹ rántí orúkọ yẹn ni ẹ wá rí wèrè lẹ́gẹ̀ẹ́ ló máa kọ́ ṣépè fún yìí náà ẹ kọ́kọ́ gbé pè lẹ́nu lẹ́gẹ̀ẹ́ ló pé ìyá kí ni ti ṣe yí pẹ̀lú ẹ ṣe mistake ẹ pé ṣe ohun àlọ́ máa ń ṣe tó dáadáa fáwọn YouTube ẹ pé ṣe Tinubu ẹ jẹ́ máa bá yín dárúkọ tó máa pè ẹ ti pé Kubana chief priest
ẹ pé àwọn ní tíátà ẹ ti pé pakásùmù ẹ wà wá ìṣá ṣáwọn olórin tẹ pé yẹ ẹ pé Davido bàbá màdé bí ó máa dá yín lò ẹ pé kò lọ fà Zlatan wà bẹ́ẹ̀ gbà tọ́ bẹ́ẹ̀ tán pé ẹ pé Zlatan náà bí ó máa dáhùn ó yá bí ayé ti gbàgbé pé Naira Marley ṣe bọ́ọ̀gì mama ẹ wo kò sí ṣíṣe kò sáì ṣe áìdá wọn release ọmọ yín o wọn release ọmọ yín o àkọ́kọ́ náà ẹ lè sùn police station mọ́jú nítorí ọmọ yín ó ti wà ní ọwọ́ àwọn ìjọba ó wà òkè kò sí kankan ó sì kí o kò sí kí o wọ́n á tọ́jú ẹ̀ ṣé ń bá so wọ́n wá release ẹ̀ kò release ẹ̀ ẹ sọ wípé jọ mo ti gbìyànjú tó mi ìfẹ́ fojú sunkún ẹ̀ kò sí anybody tó máa níbẹ̀ ẹ̀ try o ẹ ti try mama ẹ ti try láti protect Adura ìkọ́tà bí a máa ń ṣe ẹ ti ṣe ló ẹ sọ wípé ẹ ti try ó yà wọ́n ọmọ mi gbà kámẹ́rà rẹ̀ tí ọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀ tó ṣe bẹ̀rẹ̀ ìgbà tó dàrin méjì ìgbà tó dàrin kan tó ṣe parí gbogbo tó ṣe snap ta ló ya fídíò ọwọ́ yìí ọwọ́ yẹn ikọ́ tèmi ní bá pò nìyẹn o mí kàn ṣe mí o ọlọ́pàá gbé ọlọ́pàá ọ̀gbẹ́ kó kọ́ mí o tèmi bá ariwo náà wọ̀n jọ ọmọ bá súnmọ́ mi seconds video yẹn ọwọ́ tó ṣe báyìí ta ló yà ọwọ́ ẹ̀gbọ́n ẹ̀ tó ṣe báyìí yẹn ìwọ kọ̀fẹ́mi lé èèyàn tó yà ó ti tán tó bá jẹ́ àwọn ọmọ yín náà ni wọ́n nà wọ́n mi ní ẹni ìṣù pẹ̀lú ẹ̀bọ̀ mo ní question tí fẹ́ béèrè tí mo ti ń béèrè for the past 3 years they find the nigga come and take your trophy who are the nigga kọ́ ọ̀bá wa sọ àti seconds video àti the nigga tọ́wọ́ ìjọba bá ba everybody wọ́n máa bá wọn sọ bí Wùmí wọ́n sọ pé we have peaceful relationship husband and wife we are okay no fight at all we don't fight we love each other wo àwọn kọ́ ní síta bọ́ ọmọ ọjọ́ mẹ́jọ àwọn ọmọ ṣìfáhù wọ́n ti kọ́ ẹ síta bọ́ ọmọ ọjọ́ mẹ́jọ there is a fight that boy tó mú ṣe kẹta yẹn is a boy because if it's not a boy rubbish tó ń sọ yẹn kò ní sọ oníṣẹ́ ọlọ́pàá wa gọ̀ ni ó yà lọ sọ fọlọ́pàá sí pé ó gọ̀ wọ́n ti wá kó wọ́n náà mọ́ wọ́n tún mú wọ́n fúnra rẹ̀ wọ́n mú ẹ mọ́. The highest disgrace ever kò jẹ́ kóòtù lọ ti gbé Arifa ọ̀tẹ̀ ó sì tún lágbára pé ó yá ó sì ṣú ọ̀fun ó délé ó jáde ó padà sílé ó délé lọ́kì mọ́lẹ̀ bẹ́ẹ̀ràn ó tó wíìsì bẹ́ẹ̀ràn tún lọ sí station bí àmọye gbà bẹ́ẹ̀ràn lọ ó fẹ́ lọ submit petition lọ́wọ́ ìpè bọ̀bọ́ yóò gbọ́dọ̀ ṣáájú àwọ̀ station tó bá ṣáájú adé station a lè ṣe anything fún wọn because ó máa start pé fúnra rẹ̀ ló wá kò kí ṣe pé wọ́n invite ẹ̀ kó wá lọ block mi lọ́nà kóòtù lọ ti gbá gbogbo yín gbá ẹ̀ ń jáde báyìí ọ̀rọ̀ yín gbá ọ̀rọ̀ yín kó empty kí ló wá ṣe yín tẹ̀ ṣe bí ọlọ́ba látijọ́ ẹ̀ ẹ̀rẹ̀ ṣe bẹ́ẹ̀ ní pé ẹ̀yin nìkan lọ́lọ́run wà lẹ́yìn wọ́n ti wá mú yín sìn wọ́n ní wọ́n ń gba lọ́yà fún yàn kọ̀ọ̀kan ni ìwọ tó ní pé kọ́dà ó ní kọ́dà ó fún bọ̀bọ̀ yẹn náà wọ̀ ẹ̀kọ́ máa mú o bọ̀bọ̀ tó máa wọ́n jọ fún yẹn ó ti mọ̀
lọ́jọ́ yẹn wá ní pé ẹja dáwó fàdúrà kóun náà fi gbà lọ́yà so that tó bá wá mú wọn lọ́yà tó bá dúró fàdúrà náà ló bá dúró fóun náà owó àwọn aráàlú òyìnbó ló fẹ́ fi gbà lọ́yà. wàhálà tọ́mọ́ ẹ̀ kí play video ẹ̀mí ní video ẹ̀mí báyìí ọ̀sẹ̀ ẹ̀dẹ̀ sí mi ó ti mọ̀ pé ọwọ́ pálábọ̀ òun máa ṣẹ́gi o tó bá dẹ̀ mọ́ òun owó kù sílé o jẹ́ ya tètè ní owó ẹgbẹ́ TikTok lọ ti máa ń dáwó lọ́yà jẹ́ send account ká fi gba lọ́yà lẹ̀ in case ibẹ̀ mo ti mọ̀ pé fídíò yẹn rí ibi olórí burúkú ọwọ́ à ń sọ ń sìn pé òun ló ní kọ́ lọ fi gbáyàn kí n tiẹ̀ tó fi mú mọ́ ó ti wọ́n pé tó bá ṣẹlẹ̀ àwọn á lè pe lọ́yà tó máa defend so ẹ̀yin tẹ́ dáwó gbà yẹn náà ibi tó wọ́n yín wọ̀ nìyẹn o kò kí guys for everybody fighting for justice I love everybody it's just that everybody have their own different opinion àtẹn tó gbowó tó sẹ́ndì owó fún yàn àtẹn tó dáwó àtẹn tó gbà àtẹn tó gbà at this point ó jẹ́ kẹ́ bèrè pé why tí bọ̀bọ̀ yẹn ṣe wà involved because ẹlòmíì tó wà pẹ̀lú Wùnmí kò kí ṣe pé bí i ìkànnì kò kí ṣe pé bóyá jẹ́ ó kọ̀ mọ̀ọ́mọ̀ fẹ́ máa wà against justice ó kàn ṣe nítorí pé òun náà ń jà fún justice ni but nísìnyí á ti máa béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé ó ṣe pé mo kàn ń dáwó nù ṣé ó ṣe pé mo ń fight wrongly because bọ̀bọ̀ táwa gbójúlé why tó ṣe mú mọ́ why is he arrested kí ló kọ́ pẹ̀lú phone wọ́n ta phone ọ̀ta phone and stand to be corrected comment section if you hear the story ṣé èèyàn méjì lọ mú àbẹ́yàn mẹ́ta èèyàn méjì lọ mú àbẹ́yàn mẹ́ta ẹ̀dẹ̀ wá mi list èèyàn mẹ́tẹ̀ẹ̀ta tó mú mẹ́ta Dúpẹ́ 2 3 people na 3 people na Fẹ́olúwa 3 people Ẹwà 3 people àbí Kẹ́ṣì 3 people King White Adura àti Dàmọ́lá gbàm. And the other side you guys are good people kò sí anybody tó lè dúró pé tí justice bá jálẹ̀ ẹni tó ń support lórí wàá sì máa support wa ní aṣọ ló ń ṣì ní wọ́n tí mo fi gbogbo gbèsè ayé mi gbà búlì lórí ẹ̀ aṣọ mọ̀ ń pa nǹkan tó ṣẹlẹ̀ people will back out they will come out and say I'm sorry tó bá jẹ́ àwọn tó ń support bàbá ni they will come out and say that I'm sorry tó bá jálẹ̀ bàbá lórí àwọn tó ń support Wùnmí tó bá jálẹ̀ Wùnmí lórí they will come out and say I'm sorry pé àwọn ọmọ kẹ́tí ẹjọ́ ìṣe lọ lélẹ̀ aláàkúà kò kí ṣe gbé anybody náà kọ́ mọ́ láti máa ṣe ká kó máa gbèpè láńlá lórí irọ́ but opinion oníkálukú ni wá ìtọ́ṣe mẹ́rin kẹta mọ́ kí ló mọ̀ nípa fídíò yẹn why Darosha is your turn. Ọmọ mọ́ mi bẹ̀ ẹ má ti sàbẹ̀ hàn sí àwà lójú wọ́wọ́wọ́ lọ́wọ́ wá ìkọ́ṣe mẹ́ni kẹta kí ló mọ̀ are you mad or something kọ́ ṣe mú ẹmọ báyìí sìn Wùnmí tó ń gbèjà ẹ will be disappointed in you Wùnmí will be disappointed in you àwọn ẹni tó ta ní kó fẹ́ wà lójú tó fata sẹ́nu so pẹ̀lú àwọn tó lọ ṣe fídíò tó fẹ́ fi gbá that is the reason why tó wá jáde tó ní pé kó máa dá owó lọ́yà fún Àdúrà the next people are the people in the house of course àwọn ti free báyìí ó ti ilẹ̀kùn sáà títí gbala sá lọ ná bò títí gbala sá lọ ná Èkó
gbogbo ọ̀nà ló gbà mí petition máa flying sí tí bàbá Mohbad bá lè tó bá lè sáré lo opportunity yẹn pápápá it's a very good case very nice one kò kí ń ṣe fóònù àdúrà yẹn nìkan ni fídíò yẹn wà ta ló tún ní fídíò yẹn lọ́wọ́ lágbájá ní lọ́wọ́ ẹ mú ta ló wà nínú fídíò tó ń ṣe kẹta tó dárúkọ yẹn ẹ lọ mú àwọn olówà nínú fídíò ẹ gbé wọn because ó ti wà obvious sí pé kò sí bàbá àsàlẹ̀ níbi kankan màmá àsàlẹ̀ gan ti yọ àmàmá ẹ gbọ́ tẹ̀sán pé káwọn ní tíátà gbà yìí tálẹ̀ ń tẹ̀ láti rìfáàsì Ìyábọ̀ Òjó síbá màmá mi ni olówó kò lówó màmá mi ni o ṣe bí màmá mi ni táyé báyẹ̀ mí mọ́ ó ní ẹnu máa wá sí mi lọ́kàn o ìṣe ló rà kó para ẹ̀ fún yín náà kó gbógun ìdílé títí ẹlẹ́ kó wá gbé títí yín rù ṣọ́ọ̀bù ló ní kí ọmọ yín lọ release 3-second video ó fẹ́ fi gba 3 million èlò ní 3 million wò ó kó bá lọ kirikiri ó máa ná kò ní ná ara ná 10 million kò kí ṣe pé kó fi jáde o kó kàn fi wà òkè kó kàn lè jẹun kó kàn tẹ̀ bí ó ti yé yín otherwise á jẹ ẹ̀wà ó máa pàdé ngùnpá but kò sí issue no be new thing na strong men dey go there dey come back very dark man ó ti di kò sọ̀rọ̀ family house ni àwọn ọmọ ògbóró dáì náà rí ń ta sìn tó ń ṣe tó dáa tó ń gun bẹ́ẹ̀sì wọ́n ti lọ dáadáa wọ́n ti dé Ọbásanjọ́ ó ti lọ ó dé ó tún jẹ president na normal na no but justice must be served. kọ́bá wa mú ẹgbẹ́ òpààyàn ó wá lọ síbẹ̀ ó lọ rògbò máa dé ó lọ yẹgi fún ẹni o the only thing tó lè gbé lọ sẹ́wọ̀n tó máa padà dé àbí tó ò ní tó máa lọ tó sì jẹ́ pé normal thing bóyá ẹ̀ṣẹ̀ tó mọ̀ ń pa àbí normal ẹ̀ṣẹ̀ náà tó wà nílẹ̀ yìí náà bó lọ pààyàn ó lọ fígbó máa lọ máa dé iye ó lọ pa ẹni o ó lọ kú ni àbó lọ náwó sípò pààyàn ó lọ kú ni they go die ni o kò sọ̀rọ̀ o mama ẹ̀wọ̀n ṣojú mi wà o ó wà mẹ́gbà tó pa ọ máa mú ẹ mọ́ ó fẹ́ tí ẹ gbọ́ ipò ti pa lágbájá ló pa ó sọ̀rọ̀ ọ máa mú ẹ mọ́ ìwọ ló pa ọ máa mú ẹ mọ́ nǹkan tó fi pa ìwọ ló produce ẹ ọ máa mú ẹ mọ́ ilé tí Mohbad kú sí ẹni tó lílé yẹn náà ọ máa mú ẹ mọ́ everybody na same ẹni tó bá lè mọ̀ wẹ̀ ló máa yọra ẹ pé mi ì sínú ilé o gbọ́ gbogbo ní ti mi kálẹ̀ yìí mama ṣẹ́yìn fetí gbọ́ ọgbà tó pa wọ́n lè sọ fún yín pé lágbájá ló pa ẹ̀ sọ̀rọ̀ ọ máa mú ẹ̀yìn náà o ọ máa mú yín o alákùá ọ máa mú yín kọ́ má bàa mú yín mistake tọmọ yín ṣe tí ò sọ̀rọ̀ tẹ́lẹ̀ ẹ̀yin tètè máa sọ̀rọ̀ sí pé ibi tá a dé yìí ẹ jẹ́ ń sọ ọgọ́ tí mi mọ̀ ẹ fàájá kó máa dípọ́ máa lọ gbé screen record tẹ̀yìn náà jáde o ṣẹ̀fẹ̀ gbé lẹ́kìn yẹn wo kámẹ́rà ò yà pagọ́ kámẹ́rà ilé tó jáde wọn ọmọ ẹgbẹ́ máa jáde mí ṣì tún evidence mí ṣì tún yapa o ṣẹ̀fẹ̀ gbọ́ nínú sọ ní court wọ́n náà ilé wọn bá wọn parí ìjà ńgbà kan ìyá ọmọ ilé yẹ kó yọ ẹ pé àwọn ò kí ń jà ìjà tí wá ṣẹlẹ̀ báyìí sìn ẹ̀jẹ̀ wà nínú ilé aṣọ ẹ̀jẹ̀ wà nínú ilé wọ́n ráṣọ ẹ̀jẹ̀ màmá wọ́n ráṣọ ẹ̀jẹ̀ àbúrò yín confirm pé òun náà ráṣọ ẹ̀jẹ̀ màmá ti tún bí ìpò yẹ kọ́mọ yín jẹ́wọ́ fún yín àbí wọ́n wá rí fídíò tó ti jà ẹ sọ pé kò kì í ṣe floor kan náà ṣé police ò tí ì rí full video guys let's assume wípé fídíò tó gbé jáde yẹn past video ni fídíò ti rí full video ọlọ́pàá ti rí full video
gbogbo ibi tó fojú cover fóònù ti jáde wọ́n ti rí fídíò they will not arrest anybody wákọ̀ ni fídíò lẹ́yìn ti pẹ́ nígbà tá a gbá rìsáàṣì fídíò àti ọjọ́ gbogbo láti dá bí 6 years ago lélẹ́yìn àbí 5 years ago we don't need to arrest anybody but for police to take action ẹ̀yin kan tún wá ní pé wọ́n bribe ọlọ́pàá show no evidence show wà ń bẹ̀ ó yá ó bribe ọlọ́pàá on what basis àkáǹtì wo ló fẹ́ kọ́ sí ó bribe mi kí bẹ́ẹ̀ lọ arrest èèyàn téèyàn náà bá gba lọ́ọ̀yà against ẹ̀ kọ́ kó wá lọ win ẹ̀ wà wá ní pé mo gba bribe lọ́wọ́ àbí kò sí yẹn mọ́ ní police case kò sí yẹn mọ́ ó kàn lè lọ́pọlọ ni kò sí pọ́n bribe ọlọ́pàá mọ́ kò sí yẹn mọ́ ọpọlọ ẹ ló máa lò use your brain before they help you use am evidence ó ti wà lẹ́sìn ó ti click ọlọ́pàá òṣìṣẹ́ ó ti ṣiṣẹ́ báyìí àbí nǹkan tá a fẹ́ kọ́ nìyẹn now everybody kí lè fẹ́ ká ṣe the next live stream tí mo fẹ́ gbọ́